bíi tìgí ńlá kọ́. Tí Ṣàngó bá ń pa kúkúrú tó bá ń pa gúngùn, Ṣàngó Olúkòso Arẹ̀kújayé kò ní yàtọ̀ dẹ̀dẹ̀ wa. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Orúkọ mi ni Dr. Hafiz Abolade ọmọ Arábìdé. Ojú tẹ́ fún omi ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi tí náà ní di ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé báyìí ní àti gbòrògbòdò ayé ò nílò fún àjọ. A ní sìnkú aya, a ní sìnkú ọmọ, àwa náà a ní dẹni àkọlẹ̀. Ẹlẹ́ tí mo mú wá fún wa lónìí, òun náà ni bí a ṣe ń dáàbò bo ara wa lọ́wọ́ àrá. Kí là ń pè ní àrá? Àrá jẹ́ nǹkan tí ìránṣẹ́ ara irinṣẹ́ Elédùmarè ni. Tí àrá yìí bá sán wà, iná tó máa mú jáde ó kọjá iná ìjọba tí à ń tàn. Tára yìí bá sán, tá bá fi ẹ̀yìn ti irin, ó ṣeé ṣe kí iná kó gbé wa nígbà náà. Tára bá sán, tá bá fọwọ́ kan bóyá fíríjì ni àbí nǹkan, ó ṣeé ṣe kí iná kó gbé wa nígbà náà. Kódà tí a bá tan nǹkan, àwọn nǹkan múnáwá àbí àwọn nǹkan bíi móhùnmáwòrán àbí rédíò asọ̀rọ̀mágbèsì, tá bá tàn sílẹ̀ nígbà náà, àrá máa ń bàjẹ́ ni. Ṣé bá rí àrá yìí bó ṣe máa ń ba nǹkan jẹ́, náà ló ṣe máa ń ba ènìyàn jẹ́ o. Tí àrá yìí bá sán sínú omi, bóyá ní odò, iná sẹ́ nínú odò, tí ìbá ń parọ́ ẹ̀ máa já ni. Tára yìí bá sán, tá bá páàkì mọ́tò sílẹ̀, tí iná àrá yìí bá gbara mọ́tò kọjá, ó ṣeé ṣe kí mọ́tò kó laná, kí mọ́tò kó gbiná, kó jóná gúdúgúdú. Kódà tí àrá bá sán, tí iná yìí bá gbara èèyàn kọjá, eléyìí yàtọ̀ sí pé bóyá èèyàn jalè àbí èèyàn jalè. Kò sẹ́ni tí àrá ò lè pa ọ̀, kò sẹ́ni tí ò lè pa yàtọ̀ sí kí wọ́n rán àrá síyàn. Kò sẹ́ni tí àrá ò lè pa. Èèyàn jalè, kò jalè, kò sí pé ẹni tára ń pa òun náà ló ń ṣiṣẹ́ ẹbí. Kò sẹ́ni gbogbo ẹni tí àrá ń pa náà ló ń ṣiṣẹ́ ìkà. Ẹni tí àrá bá gba rẹ̀ kọjá, àrá ò dáhùn, iná ò dáhùn lára ẹ̀. Tára bá ti sán báyìí, ó lè fọ́ ojú, ó lè ba gbogbo ara ẹ̀ jẹ́ yamayama. Àtèmi àti yín ànírógun àrá. Báwo la ṣe ń dáàbò bora wa lọ́wọ́ àrá? Ẹ bá mi lọ wá ọ̀mùdọ̀ àbámúdá. Ọ̀mùdọ̀ àbámúdá yìí àti ẹyọ atare kan. Ẹ já ewé ọ̀mùdọ̀ àbámúdá yìí, èyí tí ò tí ì gbó, ọ̀mùnú ẹ̀ kékeré, ẹ já, ẹ wá fi ẹyọ atare kan, ẹ fi sínú ẹ̀, ẹ wá jù sẹ́nu. Ẹ̀mí, ẹ mú mi sí. Pẹ̀lú ògo Ọlọ́run, tí Ṣàngó bá ń pàràbà, tó bá ń pàrókò bíi tìgí ńlá kọ́, Ọlọ́run ní dà wá láàmú, bí ó ṣe jẹ́ nìyẹn. In case of those that don't understand Yoruba language very well, what I would like to share with you people today is how to protect ourselves against thunder strike. How to protect ourselves against thunder strike is what I would like to share with you people today. Good morning, good afternoon, and good evening. Wherever you are watching this program, my name is Dr. Hafiz Abolade, well known as Aramide. If you are watching this program for the first time, please don't forget to share this program. Don't forget to like. Don't forget to comment. Don't forget to subscribe. If you are subscribed, make sure you turn your notification bell. Whenever I upload to this channel, you will be the best person to watch my program. If you need more of my video, you are free to watch my previous video. You will see a lot of video here
that can help you for spiritual tips. Welcome to my channel. As I was saying, what I like to share with you people is how to protect ourselves against thunder strike. Is what I would like to share with you people today. It's not evil person. Thunder can strike. If thunder can strike anything. Thunder can strike motor. Thunder can strike tree. Thunder can strike human being. Even aeroplane. Fún ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo wa, ó wà nílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan. Àgbo jẹ̀díjẹ̀dí ó wà nílẹ̀. Jẹ̀dí ló ń dọkùnrin láàmú ni, jẹ̀dí ló ń dobìnrin láàmú ni. Àtọkùnrin àtobìnrin, àgbo jẹ̀díjẹ̀dí wà nílẹ̀ fún wa. Bákan náà, a ní àgbo alẹ fún àwa ọkùnrin tí mùsèmúsè rẹ̀ ò dá músé. Àgbo wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Àgbo flọ́ṣà pẹ̀lú àwọn ìjẹkújẹ tí a bá ń jẹ, pàápàá jùlọ ẹ̀yin tí ẹ wà nílùú òyìnbó, torí pé oúnjẹ tẹ́yin ń jẹ ó yàtọ̀ sí èyí tí àwa ń jẹ ní Áfíríkà tí a wà yìí. Àgbo wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Àgbo ọ̀pá ẹ̀yìn, afàtọ̀, ìdákọ́lẹ̀, ìwọ tó ń ṣẹ̀kan sùn lọ. Àgbo wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Obìnrin tínú bá máa ń run, tó bá fẹ́ ṣe nǹkan oṣù, inú kúnkún, àgbo ẹni tó bá ní fibroid, àgbo náà wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. If thunder strike human being, thunder can strike at any time. It's not only evil people thunder can strike. No. Thunder can strike anybody. How to protect ourselves against thunder strike? Yorùbá call man leaf ewé àbámọ̀dá, miracle leaf ewé àbámọ̀dá, miracle leaf. Now, and 1 pieces of alligator pepper, unmature leaf, miracle leaf, unmature one, small one, and 1 piece of alligator pepper. Just put 1 piece of alligator pepper inside that leaf. Just put alligator pepper inside that leaf. Just put inside that leaf. Swallow the leaf and the alligator pepper. Swallow it together. Drink water. That is it. Only that leaf and 1 piece of alligator pepper. You can use it to protect yourself against thunder strike. It's small, but it's mighty. You can do this thing without my knowledge. You don't need to call me. Just do it. Just do it. You don't need to call me. My name is Dr. Abiz Abalade. Thanks for watching. Please don't forget to subscribe. Bye.